lọ́wọ́ Haúsá ọwọ́ Fúlàní òun la mú wá báyìí o wọ́n ṣe ń pa wá tó ṣe ń jí wa gbé lójoojúmọ́ yìí kò dẹrùn o kò dẹrùn o àwọn àgbẹ̀wò olólọ́sọ̀kú mọ́ o àgbàdo bẹ̀rẹ̀ ní ìṣọ̀lọ́ eléyẹ̀ àrí ti ní 1,000 naira ike kan àwọn àgbẹ̀ wa wọn ò lè lọ sóko mọ́ nítorí pé àwọn Haúsá yìí wọ́n fẹ́ lé wa kúrò. ọ́fíìsì kọ́ lélẹ̀ Odùduwà nation lélẹ̀. ọmọ kálẹ̀ ojú ire ọmọ kálẹ̀ ojú. ọmọ Yorùbá ló wà a fẹ́ dá dúró. a fẹ́ ní ìlú tiwa. a fẹ́ sí lábẹ́ Haúsá mọ́. a fẹ́ sí lábẹ́ Fúlàní mọ́. a fẹ́ sí lábẹ́ Fúlàní mọ́. Ọlọ́run ọba á ràn wọ́n lọ́wọ́. Àmín 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 ìyà yẹn ti pọ̀ jù wọn ò rántí ọmọ Odùduwà wọn ò rántí wa a fẹ́ dá dúró ká nílùú tiwa kí tẹ́lọ́rùn wà kí gbogbo ẹ̀ wà omi iná kí gbogbo wa kí kókó bá jẹ́ pé owó iná gan máa padà ju owó ilé lọ kí gbogbo ẹ̀ rọrùn so a fẹ́ nílùú tiwa ká nómìnira tiwa. Sunday 5:30 every Sunday